Bọlaji. Bọlaji, ọmọ ọdún mélòó ni ẹ́? 30 years old. 30 years old. Ọmọ bo ni ẹ́? Ọmọ Ìjẹ̀bú-Òde. School wo ló lọ? AUD. AUD AUD high school. Níbo? Ìjẹ̀bú-Òde. Ẹyẹ ni mo ṣe. Ẹyẹ. Ta ló mú ẹ wọgbẹ́ ẹyẹ? Ẹni tó mú ẹgbẹ́ yẹn ti kú. Ó ti kú, kí lórúkọ ẹ̀? Kàpó. Ó kọ̀ tàn mí lọ ni. Ó tàn mí lọ ni tó jẹ́ ṣe mí sẹ́yẹ. Ó ṣe sẹ́yẹ. Ìwọ ò ṣe sọ pé ò ṣe. Wọ́n fọ́ọ̀sì mi. Irọ́ wọn ò tẹ̀lé wọn pààyàn. Mo ò pààyàn torí pé kò sí ìgbà tí gbogbo ìjà yẹn ń lọ mo ò sí ní around. Mo wà ní custody. Ó wà ní custody mo? Ní Ìgbẹ̀bà mo ò sí níbẹ̀. Ní Ìgbẹ̀bà? Bẹ́ẹ̀ni. Ṣé police custody àbí ẹ̀wọ̀n? Prison custody. Prison ló wà ń gbà yẹn. Kí ló ṣe kó ló mọ́ lọ sí prison gbà yẹn? Cultism náà ni. Ìgbà tó wá padà dé kí ló tó wà rìn náà tàbí kí ló tó padà kó ń bẹ̀ tó tó fi join. Àwọn tó sọ fún wa wípé ẹ tún ń jalè pẹ̀lú ẹ̀ papọ̀. Ẹ̀kan tèmi àti bọ̀bọ́ ìjọ lọ sọ́dọ̀ woman yẹn náà nìyẹn. Kí lẹ gé àwọn kan lẹ kú? Àgbà owó lọ́wọ́ ẹ̀ pẹ̀lú power bank pẹ̀lú fóònù. Fóònù èlò lẹ gbà? Bóyá 47 kìíní kan thousand ṣá. Mo lè pa express. Àwọn ìta ló ní àwọn ọ̀pọ̀ tẹ̀ ń lò tẹ̀ fi ń jalè èyí bọ́n wọn lẹ̀ ń lò. Àwa la ní. Mo ní a máa fi ń protect àwa tó rán opponent. Tó rán opponent. Bẹ́ẹ̀ni. Ìgbà wo ló kúrò ní prison? Iye wo ló kúrò ní prison? Wọ́n bẹ́ẹ̀lì mi jáde mo ṣe ń bẹ́ẹ̀lì mi jáde. Wọ́n bẹ́ẹ̀lì jáde? Bẹ́ẹ̀ni. Ó ṣì ní? Bó ṣe ń lọ síbẹ̀. Ó ṣì ń lọ síbẹ̀? Bẹ́ẹ̀ni. Báwo náà ṣe bẹ́ẹ̀lì jáde? Wọ́n fún mi ní bẹ́ẹ̀lì mi. Wọ́n fún ní bẹ́ẹ̀lì? Bẹ́ẹ̀ni. Ó ṣì ń padà lọ síbẹ̀? Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe kí ló dé tó fẹ́ ṣe tó ṣe ń padà lọ síbẹ̀ wọ́n ṣì ní kó padà wá àbí? Mo ṣe ní. Ó ṣì ní ẹjọ́ ń bẹ̀? Ó ṣì ń lọ sí court? Bẹ́ẹ̀ni mo ṣe ní àpíà. Ó ṣì ní àpíà ní court? Kó ló di kó tuntun wá ṣe ìmí ìtọ́jú fún mú yín bì? Kí lórúkọ ẹlẹ́gàn sí? Bọlaji.